Meho, mehun, mehin. Adeleke subsidized Hajj for Osun Muslim pilgrims. Governor Adeleke Ademola of Osun State has announced a subsidy package for Muslim pilgrims from the state participating in the 2025 Hajj as part of his administration's commitment to supporting religious activities and the welfare of the faithful. Bẹ́ẹ̀ ni òun ló ti gbọ́ yẹn. Governor Adeleke wọ́n subsidize Hajj fún kíni fún àwọn Ọ̀ṣun State tó jẹ́ sí wípé gbogbo ẹ̀yin gọ́vnà tó kù nílẹ̀ Yorùbá so ní ìsìn nígbà tí gọ́ọ̀mẹ̀ntì ti federal government láwọn ò ṣe wọn subsidize Hajj mọ́sìn ẹ̀yin state governors ẹ̀yin lókùn tẹ́ wá subsidize Hajj èyà kò sí wàhálà o. As ambassador of Osun State, you are not only representing yourself and your families, but also carrying the hopes and prayers of our entire state. Remember that Hajj is not just a physical journey, but a spiritual experience demanding empathy, endurance, and brotherhood with fellow pilgrims across the world, he told the pilgrims. Governor Adeleke also used this occasion to appreciate the support of the Muslims Ummah under the leadership of the state's Grand Imam, Sheikh Musa Animashaun, reaffirming his administration's commitment to religious harmony and infrastructure. I have approved the construction of a befitting mosque within the government house and ensure the release of funds for the timely completion of the Hajj camp. These are not mere promises. They reflect our genuine support for the faith and its follower. He added, ṣé ti rí, ṣé dẹ̀ ti gbọ́ bẹ́ẹ̀. Fídíò ń bọ̀ tẹ́ máa gbọ́ lẹ́nu Governor Adeleke fúnra lára wọn. But before then, ẹ jọ̀ọ́, ṣé Hajj ló yẹ ní ìgbà tí federal government sọ pé àwọn ò subsidize Hajj mọ́? Tó yẹ pé ṣẹlẹ̀ ń kó jẹ láàrin ara yín. Àwa gbogbo wa ládẹ rí bẹ́ẹ̀ ṣe ń ṣe ní Hajj náà. Ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. Ní ìgbà tí federal government wá sọ pé àwọn ò subsidize Hajj mọ́, ẹ̀yin state government ẹ̀yin wá tẹ́wọ́ gbà ní tiyín èèyà ẹ̀rọ lọ́hùn. Governor Adeleke of Osun ẹlẹ́fẹ́ kọ́ di gigantic tí ò tí ì rírú ẹ̀ rí ní Nàìjíríà. Ẹ fẹ́ kọ́ mosque sí ẹ̀gbẹ́ government house ẹ ṣe kọ́ kúkú kọ́ sí inú government house. Àbíkẹ́ advice ni o Governor Adeleke ká lè mọ̀ wípé ẹ múra dáadáa ẹ ṣe kúkú wo government house kẹ wá kọ́ gigantic mosque yín síbẹ̀. Ẹ jẹ́ ká wo fídíò ìkẹgbọ́n nǹkan tán wí. Tó sọ fún wa pé àní Hajj camp àní bó wá ṣe wá jẹ́ pé Ọ̀ṣun state kò ní wá gbé ìgbà yìí. Ẹ wá rí kí gbogbo nǹkan tá a ti ṣe níìsín Ọ̀ṣun state ti first báyọ̀ àti bàbá ní kíákíá káyà bẹ̀rẹ̀ àdẹ̀lé foundation ọdún ìtàbá ṣe dé ní by October lágbára náà commissioner fún home affairs Alhaji Rasheed Adébígbé ìlọ sọ pé asendo níbi àbá commissioner ní October ìyá jẹ́ phase 1 then phase 2 àbá wa kọ́ hostel ibi táwọn tó bá fẹ́ lọ sí ẹ̀yìn tó bá tó lè sùn tó lè ti jẹun tó lè fi lè ṣeré tó ti a máa ṣe nìyẹn. Ẹ ti rí ṣẹgbọn lẹ́nu ara wọn kò jù bẹ́ẹ̀ lọ ẹ ń kọ́ building Hajj camp àbí ìrísìn ẹ ti subsidize owó Hajj fún wọn ẹ dẹ̀ tún fẹ́ bá wọn kọ́ èyà mosque tó jẹ́ wípé gold lẹ máa fi ṣẹlẹ̀ ẹ kúkú wo government house kẹ́ fi kọ́ mosque yẹn ẹ wo àwa kristẹni àti mùsùlùmí ẹ máa jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe 2025 mà la wà all over the world máa lójú wọn mà ti ń là nǹkan tí kò yí ọ̀pọ̀lọpọ̀ tó fi ń brainwash wa a mà ti ń dààmú oníkálukú mà ti ń gbọ̀n ìwọ mà ní kó má fi ìyà jẹra ẹ̀ ẹ̀yin ará Ọ̀ṣun ní ìgbà tí òpópórìpọ̀ ìyà ń jẹ yín kò síṣẹ́ kò sóúnjẹ kò sómi kò sí nǹkan kan ẹ̀rí láyé gidi gbé omi gidi tẹ́ ẹ máa mu kò sí gọ́fúnà àbádàn yín kò subsidize omi tap water fún yín o àbó ṣe é fún yín bàbá Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ bàbá Gandhi kábíyèsí o kábíyèsí ọba Gandhi ẹ pẹ́ fún wa sà ẹ ṣe ọba jẹko pẹ́pẹ́pẹ́ èmi rọ́wọ́ yín mo rí iṣẹ́ tẹ́ ẹ ṣe lára iṣẹ́ omi tap water tó ń ṣe ṣùrùrùrùrù ní Ọ̀ṣun state ní Òṣogbo gọ́vnà Adeleke ìmọ̀ọ́lẹ̀ ẹ̀yin o ẹ rò wípé ó yẹ kẹ́ subsidize omi gidi
kẹ́ subsidize ẹ̀ fáwọn Ọ̀ṣun. Subsidize oúnjẹ kátẹ̀ wá sọ wípé òkè ibi oúnjẹ gan ni ẹ wá pé gbogbo fámà ẹ wá bá àwọn tó ń tajà àwọn ọlọ́jà tó lọ ń ra ọjà oúnjẹ tí wọ́n ń tà mọ bẹ́ẹ̀ ṣe máa súnmọ́ gbogbo wọn mọ bẹ́ẹ̀ ṣe máa subsidize oúnjẹ so that oúnjẹ ò ní wọ́n ní Ọ̀ṣun kó jẹ́ ìyẹn nìkan gan lẹ́tí ẹ̀ wá ṣe kó wá jẹ́ owó subsidy tẹ́ fi kó wọn lọ sí àjì tọ́kọ̀ owó yẹn waste ni ẹ kàn lọ fi develop mẹ́kà ni kò sí nǹkan kan ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe àti kìrìsìtẹ́nì tẹ́yìn náà máa kó owó burúkú lé wọn lọ́wọ́ tí wọ́n máa lọ láwọn lọ sí Ísírẹ́lì ẹ fẹ́ lọ wọ ilẹ̀ mímọ́ Ísírẹ́lì ló ti ń jàbẹ́ ní makú láti jọ ọjọ́ yìí ẹ pẹ̀lẹ́ ẹ ǹlẹ́ ẹ ń lọ sílẹ̀ mímọ́ ìwà burúkú ọwọ́ yín ẹ ń gbé lọ ẹ bìlíìfì pé tẹ́ bá ti dé Muritala Muhammed airport kẹ́ tó wọnú plane ẹ ń gbé ìwà òfò àtàdánù ọwọ́ yẹn ẹ gbé sílẹ̀ àbí irọ́ lẹ pa ṣé ẹ kàn rò wípé ẹ lè tàn Ọlọ́run ni mo máa ń wo gbogbo wa bá ṣe máa ń ṣe ń gbà míì a ti sọ Ọlọ́run a ti sọ di ènìyàn lẹ́ran ara bíi tiwa tó jẹ́ wípé èmi bẹ́ẹ̀ inú mi ni mo mọ̀ mi ò rí inú ẹ̀ ìwọ náà inú ẹ̀ ló mọ̀ ò rí inú mi ṣùgbọ́n Ọlọ́run tó dá ìwọ àti èmi ṣé kò rí inú wa ká tó rò ó ti mọ nǹkan tó ta fẹ́ rò ṣé Ọlọ́run yẹn làwa kìrìsìtẹ́nì àti mùsùlùmí tàn ní every now and then à ń sọ pé à ń lọ sí ilẹ̀ mímọ́ ok ẹ jẹ́ ká wá ṣe analysis kékeré à ń lọ sílẹ̀ mímọ́ Nàìjíríà tẹ́ ń gbé ilẹ̀ Yorùbá tẹ́ wà ibikíbi tẹ́ bá wà all over the world ilẹ̀ yẹn ò ṣe ilẹ̀ mímọ́ ilẹ̀ burúkú ni fún yín àbí ṣùgbọ́n láàárín ọdún kan 365 or 66 days make a year 66 make a leap year 12 calendar months makes a year láàárín 12 calendar month tó make a year ká wá sọ wípé ká ti ẹ̀bùn yín kìrìsìtẹ́nì àti mùsùlùmí ká fún yín ká yọ̀ǹda 1 month fún yín wípé ẹ fi lọ sí ilẹ̀ mímọ́ 11 month tó kù tẹ́ bá ti padà wálé 11 month tó kù tẹ́ lò lórí ilẹ̀ yín kí ló ṣe ilẹ̀ burúkú ni àlẹ́ kò yé yín tẹ́ bá dé máa wá rí gbogbo àwọn tó náà subsidize àjì fún ní Ọ̀ṣun tí inú yín àmàdù yìí o kìkìdá kúṣẹ́ ló máa pọ̀ ń bẹ́ o ẹ má bínú o kìkìdá onípọ́njú ló máa pọ̀ ń bẹ́ o kìkìdá ẹni tí ìṣẹ́ ṣe tí oúnjẹ àárọ̀ ò bá tọ̀sọ̀tọ̀ só ò bá ta lẹ́ni o Adeleke ò pè yín pé òkè kó béèrè lọ́wọ́ yín pé kí ló fẹ́ kó máa ṣe tó lè máa mú oúnjẹ wá fún ẹ tó lè máa fóúnjẹ ní ìrọ̀rùn sórí tébù ẹ kò subsidize yẹn fún ẹ ṣùgbọ́n ó kó owó burúkú millions ó ní kó lọ gbàdúrà wá ní Mẹ́kà kó gbàdúrà fún Nàìjíríà kó gbàdúrà fọ́ṣù kó má sógun kó má sọ̀tẹ̀ ìyá àwọn other Islamic country tó ti wá ń jà yẹn o kí ló wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn Islamic country tó jẹ́ pé ogun náà ń jà lójoojúmọ́ ẹ̀yin kìrìsìtẹ́nì tá ní ká ẹ lọ sí Ísírẹ́lì ká ẹ lọ sí gbogbo ẹ̀ ká ẹ lọ gbàdúrà fún Nàìjíríà wa Ísírẹ́lì ẹjọ́ kí ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ aláàmọ̀ nǹkan tá a fẹ́ àmọ́ nǹkan tá a fẹ́ o owó yẹn gọ́vnà Adeleke àwa mọ̀ wípé second term yín ni gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí ẹ ní nǹkan gidi kan tẹ́yìn gọ́vnà yìí ṣe bàbá Adeleke for sometimes nísìn ni gbogbo wa ti pariwo pé wà lára àwọn tó ń jẹ́ kí ìjà ẹ̀sìn kó fẹ́ wọ ilẹ̀ Yorùbá nígbà tí owó gọ́fìmẹ̀ntì tó bìlọ́ǹgì sí oníṣẹ̀ṣe tó bìlọ́ǹgì sí mùsùlùmí kìrìsìtẹ́nì àtẹni tí ò tiẹ̀ lẹ́sìn rárá tẹ́yìn wá lẹ fẹ́ fi kọ́ Jinjatic Mosque sí ẹ̀gbẹ́ government house ẹjọ́ ṣé government house Ọ̀ṣun ṣé mùsùlùmí lónìí nítorí kò padà yé mi ibi tí ẹ̀yin gọ́vnà sí yìí ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì tẹ́ bá báyé Nàìjíríà jẹ́dé tẹ́ báyé ilẹ̀ Yorùbá jẹ́dé àjọṣojú yín ṣùgbọ́n ọdún 8 péré lẹ máa ń lò ń bẹ̀ ẹ wá ṣẹ́ṣọ́ ìyà àti ìbànújẹ́ 80 years ẹ ṣẹ́ sílẹ̀ kẹ́ tó kúrò mi ìdẹ̀rí yín bá wí o bí òṣà àwọn tí wọ́n ń ṣe dèdèrè tó ń tẹ̀lé yín ṣebí torí kán lè dìbò fún yín ni ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ ẹ̀yin ríran òdì sí evangelist Tọ́pẹ́ Àlàbí Ọlọ́run á mú yín láìpẹ́ yìí o ẹ fi ọmọbìnrin lọ́rùn sílẹ̀ ẹ gbà mí ṣé tó o bá fẹ́ irú Tọ́pẹ́ Àlàbí láya tó onírú ẹ̀ láya lé wà lóò níyàwó kò yẹ bó o bá bírú ẹ̀ lọ́mọ wà ní òbímọ bó jẹ́ irú ẹ̀ nìkan ló bí láyé wà lóò òbímọ kó o wá ní lábúrò àbí lẹ́gbọ̀n wà lóò léèyàn àbí kó o nírú ẹ̀ nìkan nínú fámílì àti fámílì ṣé wà lóò léèyàn ẹ jẹ́ ká wo fídíò. Àjànàkú tí gbogbo ènìyàn ń pè ní Ògbóni yẹn òun ló ra ilé ayé gbé fún ẹ mi ò lásìkò tí súnmọ́ fún ẹ o mi ò dẹ̀ lásìkò tí ìsúnmọ́ fún ẹ o ìgbésẹ̀ kan wà tó jẹ lọ ṣe àtúnṣe lásìkò yìí tí ẹ̀mí sì wà lára ẹ ìwọ tó bá nífẹ̀ẹ́ akọrin tí wọ́n ń pè ní Tọ́pẹ́ Àlàbí pé fọ́nrán yìí dọ́dọ̀ ẹ̀ tó bá nífẹ̀ẹ́ mi o bó o bá nífẹ̀ẹ́ má pín ilẹ̀ o Tọ́pẹ́ mo mà kí ẹ o kú iṣẹ́ orí lásìkò yìí
lẹ́ orí ìgbésẹ̀ kan wà tó jẹ in this lifetime of yours. Farabalẹ̀ kó gbọ́ ọ̀rọ̀ mi dáadáa o. Èyí tí ò bá yí ẹ dáadáa ń bẹ̀ tó àwọn àgbà ọ̀jọ̀gbọ́n lọ jẹ́ wọn tú fún ẹ. Ó ní ìgbésẹ̀ kan tó jẹ in this lifetime. Yóò dẹ̀ dá kó tara bọ́ sísan ìgbésẹ̀ náà lásìkò yìí. Bẹ́ẹ̀ ni, nítorí pé o mọ ọjọ́ tó kọ lórí ilẹ̀. Evangelist Tọ́pẹ́ Àlàbí, ẹ ra ma o, mo anointing o, torí orin yín a máa fún mi ní inspiration. Bẹ́ẹ̀ ni, àìmọye ọkàn ni orin yín sì ti gbàlà. Bẹ́ẹ̀ ni, nǹkan tẹ́mi kàn mọ̀ ni wípé ènìyàn ẹlẹ́ran ara ni yín bíi ti tèmi bíi ti gbogbo wa. Bẹ́ẹ̀ ni, kò dẹ̀ sí ẹlẹ́ran ara kan tó lè bá Ọlọ́run dọ́gba torí pé Ọlọ́run ló pé. Bẹ́ẹ̀ ni, ẹ jọ̀ọ́ mọ́mí Tọ́pẹ́ Àlàbí, sister Tọ́pẹ́, Evangelist Tọ́pẹ́ Àlàbí, ẹ wá. Tó bá jẹ́ pé lóòótọ́ ni nǹkan tí màá yìí sọ, tẹ́ ẹ bá wà aware wípé ó ní kankan tí late prophet Àjànàkú ṣe on your behalf ní ìgbà tí going was good, tí ẹ bá wà aware fún àǹfààní ara yín, ẹ jọ̀ọ́ àbí kẹ́ bẹ́ẹ̀ bá wà aware ẹ kàn sí àwọn tó bá yẹ ká ẹ kàn sí. Àbírú máa yìí torí ẹ̀mí tó bá lọ kò lè padà mọ́ o, ká dẹ̀ lè dú kó má lọ yẹn, òun ní ogun bẹ̀, ká ṣẹ̀ṣẹ̀ wá máa sunkún ká máa ṣe kí èmi ò láìkí ẹ̀. Evangelist Tọ́pẹ́ Àlàbí, ẹ̀yin tẹ́ bá súnmọ́ wọn, ẹ bá wa bá wọn sọ̀rọ̀, bóyá wọ́n mọ̀ o bóyá wọn ò mọ̀ o, bóyá ó ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ o, ẹni kí wọ́n kàn na ẹsẹ̀ síta o, kàn pé àwọn tó bá yẹ kàn pè nínú ẹ̀sìn Kristẹni àbí kíbi tó bá mọ̀ pé òkè o wọ́n lè sòtítọ́ fún wọn, tó bá jẹ́ pé lóòótọ́ wọ́n ti ráyé gbé fún yín, torí a ti rí oríṣiríṣi bá ráyé gbé fún tí wọn ò ní sọ fún, tí ò ní mọ̀, tí ẹni yẹn bá jáde láyé ó ní nǹkan tó fi ń rà á tó fi ń di, ṣùgbọ́n gbà tó jáde láyé tí ò sọ fẹ́ni tó ráyé gbé fún débi tó máa mọ nǹkan tó yẹ kó náà máa lò àbí whatever. Ẹ̀yin tẹ́ ẹ̀ sáré ayé ká ẹ sáré ayé mọ níwọ̀nba, tí ẹni tó ráyé gbé fún bá fi jáde láyé, ṣe mọ̀ wípé ṣìbálàṣìbolo ayé pìtìpìtì ayé ti bẹ ẹni tán ráyé gbé fún, kò ní mọ̀. So ó lè ṣẹlẹ̀ kẹ́ má mọ̀, àwa ò fẹ́ kẹ́ ẹ lọ o gẹ́gẹ́ bí orí yín mà. Eléyìí tí àwọn prophet ti ń ríran òdì yìí, ṣùgbọ́n ẹ̀yin prophet tẹ́ bá ríran yìí jẹ́ ìṣèwé téèyàn máa fi ń gbé mẹ́sẹ̀gì kalẹ̀, àti wípé gan ẹ pé ẹ ṣe gbìyànjú kẹ́ wo àwọn tó bá súnmọ́ Tọ́pẹ́ tí ẹ lè fi mẹ́sẹ̀gì yẹn with a voice note kẹ́ sẹ́ndì sí wọn kí wọ́n lè mọ ibi tán máa yà sí. Ẹni Àjànàkú kó tó kú, prophet Àjànàkú ó ti ra ilé ayé gbé fún Tọ́pẹ́ Àlàbí. Ó possible bóyá Tọ́pẹ́ Àlàbí ò wà wẹ̀, bóyá kò mọ̀, bóyá wọ́n sì mọ̀. Ẹni ó dẹ̀ ní nǹkan kan tó fi ń di tí ó yẹ kí wọ́n ṣe tí wọ́n ò ṣe, ìgbà tẹ́yìn ti mọ̀ yẹn, ẹ jọ prophet tó jíṣẹ́ yìí, ṣé late Àjànàkú àwọn ni wọ́n kàn sí yín lójú oorun àbẹ́ wà nínú gúrùpù yẹn, wọ́n rán yín sí wọn, kò tiẹ̀ yé wa, à ń béèrè ni. Èyíkéyìí tó bá jẹ́ ẹ tètè ẹ tún fídíò ṣe, ẹ̀yin náà ẹ sọ ọ̀rọ̀ sọ̀ọ̀sán kán lè mọ ọ̀nà tó máa gbà tá fi lọ ṣe nǹkan tó yẹ kán ṣe. Torí ikú Tọ́pẹ́ Àlàbí, Evangelist Tọ́pẹ́ Àlàbí, mọ́mí Tọ́pẹ́ Àlàbí, ajínrere Tọ́pẹ́ Àlàbí, wàláhì ikú wọn ò dá nǹkan kan fún wa. Ẹnu ọjọ́ mẹ́ta yìí ni wọ́n ń ṣe ìyàwó fọ́mọ tó jẹ́ pé ìṣerere ọmọ wọn aṣojú wọn, ìṣerere ọmọ tèmi aṣojú mi, ìṣerere ọmọ tiyín aṣojú tiyín náà. Kò séèyàn kan tó jólógo tó kú tí ẹnìkan take over lẹ́yìn ẹ̀, tó lógo bá ti kú ó kú tògótògó ẹ̀ ní, tó jẹ́ sí pé tó lówó bá ti kú ó kú towótowó ẹ̀. Olówó wo lẹ rí tó kú tí ò kú towótowó tó àwọn ọmọ ẹ padà wá make owó yẹn lẹ́yìn? Kò sí. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ yé ríran òfò, ikú ò kì í pẹ̀tà lójú ìran. Evangelist Tọ́pẹ́ Àlàbí, ikú ò ní pa yín, ikú ò ní pa mí, ikú ò ní pa gbogbo wa. Èyí pọ̀ ó pọ̀. Ṣé nítorí ayé mo wá fi àsìkò yìí bẹ̀ gbogbo wa, tí a bá wà ní ipò kan àbí ìmíì à ń ṣe nǹkan kan, bóyá ahẹ́ẹ̀dì ọ́fíìsì ni ahẹ́ẹ̀dì ibìkan àbí nǹkan kan, ẹ jẹ́ sáré ayé mọ níwọ̀nba o, torí ilé ayé bó o bá ṣe fẹ́ mọ ayé tó ń wá ayé ló máa sink. Ìwọ tó bá gbọ́n tó bá ń wá ayé wàá máa sọnù sínú ayé, bó ṣe ń wá ayé jìnnà ni wàá máa sọnù. Ayé tó wá lòun wá títí tó fi máa jáde láyé ò lè rí o, torí àwa yìí náà gangan àwa láyé. Ayé jìn ó jọ̀run lọ, ìwọ̀nba ni kó sáré mọ́, kò jù bẹ́ẹ̀ lọ. Orúkọ tèmi ò yí padà, Yèyé Dára Kowé kó ẹjọ́ ẹ̀yin èèyàn mi, ọ̀rọ̀ ìjà ẹ̀sìn kọ́ o
nínú ọ̀rọ̀ hajj subsidy àti mosque tí gọ́vnà Adeleke náà fẹ́ kọ́ sí Ọ̀ṣun state. Ẹjọ́ ẹ̀yin ọmọ Ọ̀ṣun state, ṣé hajj subsidy lẹ need àbí kán empower yín, kán fowó yẹn empower yín? Ṣé gigantic mosque ni kán fowó yín kọ́ àbí kí wọ́n fi dá ilé iṣẹ́ sílẹ̀ kẹ́ lè rí iṣẹ́ ṣe? Ẹ bá wa advice wọn. Má gbàgbé láti bá mi share video yìí, drop your comment, bá mi like ẹ̀. Orúkọ tèmi ò yípadà, Yèyé Dára Kòwé. Ire o, kàbí.